72 hours péré òun ló ní láti ṣa gbogbo èrí ẹ̀ láti ṣàájọ. òkú Àwùjalẹ̀ ò pé wọ́n ti yọ nǹkan lára ẹ̀ tó ti máa ṣàlàyé ẹ̀ náà ó ní àfáà yìí nítorí pé ó ń fọwọ́ gbájà lórí ẹ̀rọ ayélujára èmi ni mo wẹ Àwùjalẹ̀ ó ti yọ nǹkan lára Àwùjalẹ̀ o. nígbà tó ń wẹ̀ àwọn òun náà wà ń bẹ̀ wọ́n ò tiẹ̀ ní jẹ́ káwọn Òṣùgbó sín ṣé ẹ pè wọ́n síbẹ̀ kan ṣẹlẹ̀ yín. àfáà yìí ó jẹ ìwọ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. 72 hours péré òun ló ní láti ṣa gbogbo èrí ẹ̀ láti ṣàájọ ní tí wọ́n gé lára Àwùjalẹ̀ bá a ṣe sin Àwùjalẹ̀ tí ò pé àwọn tó kà yẹn bóyá olórí ẹbí Àwùjalẹ̀ ni bóyá àwọn ọmọ Àwùjalẹ̀ ló ń jẹ́ gbogbo orúkọ tí wọ́n kà yẹn ní tí wọ́n fi lẹ́tọ̀ọ́ nínú òkú Àwùjalẹ̀ kó wá sọ. òun ni lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni kan tó tag mi lórí fídíò ẹ̀ tí ó ń issue threat tó libel mi tó ń defame mi tó ń pa àwọn irọ́ oríṣiríṣi. ìyẹn náà ló fà á tó fi jẹ́ pé mo fi táàgì ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí Inspector General of Police Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun PhD àti ọ̀gá ọlọ́pàá pátápátá ní Ogun State Commissioner of Police Ogun State Ọlánrewájú Ògúnlọ́wọ̀ PhD wípé ìlú tí ò bá sófin ni kò ṣẹ̀ṣẹ̀ ìlú tí ò bá sófin ni kò ṣẹ̀ṣẹ̀. Àwùjalẹ̀ wọ́n pe ìpè wọ́n pe gbogbo ayé nígbà tí ọ̀rọ̀ ká máa sin ọba ní ìlànà ẹ̀sìn wọ́n pe gbogbo ayé síbẹ̀ wọ́n pe gbogbo àwọn oníṣẹ̀ṣe wọ́n pe mùsùlùmí wọ́n pe kìrìsìtẹ́nì. lẹ́yìn ìgbà tí gbogbo àwọn èèyàn fọwọ́ sí gẹ́gẹ́ bí àwọn aṣòfin ṣe sọ gbogbo èèyàn lè má fọwọ́ sí tán ṣùgbọ́n nígbà tí majority tí wọ́n ti fọwọ́ sí Àwùjalẹ̀ tó wá issue communique lẹ́yìn eléyìí wọ́n tún gbé lọ sí House of Assembly ìjọba sign yẹn gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún MFR ó sign yẹn ó di òfin ní state yìí àwa gbé Àwùjalẹ̀ a sin Àwùjalẹ̀ ní ìlànà ti Islam ọ̀gbẹ́ni yìí wá bọ́ síta ó wá ní òkú Àwùjalẹ̀ ò pé mo fẹ́ kí ẹ̀yin ọlọ́pàá kí ẹ bá mi pè 72 hours òun ni nítorí pé petition ẹ̀ ti wà lọ́dọ̀ yín ó ní àwọn ti yọ nǹkan lára Àwùjalẹ̀ ó ní òun ni wọ́n máa fi kó fá ó ní òun fún mi ní ọjọ́ 7 gbogbo àwọn nǹkan tí ó kà sílẹ̀ yìí a ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú kí ni ìdí tá ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú àfa àpalára ní ìgbà náà lọ́hùn irú àwọn ẹni wọ̀nyí ni wọ́n sopàǹpá tí wọ́n pa á 2003 àfa àkọ́dó ní Èkó irú àwọn ẹni wọ̀nyí ni wọ́n pa á nítorí pé ìjọba ti ṣe òfin ó ti di òfin lọ́dọ̀ ìjọba ti sọ di òfin èyí tó wá mú ọ̀gbẹ́ni yìí tó wá ń issue threat tó ń sọ yìí a ní láti jẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé èyí tí ó ṣe yìí èyí tí ò tọ́ ni torí náà màá fẹ́ kí ẹ bá mi wo èyí tí ó sọ Bismillah. òkú Àwùjalẹ̀ ò pé wọ́n ti yọ nǹkan lára ẹ̀ tó ti máa ṣàlàyé ẹ̀ náà ó ní àfáà yìí nítorí pé ó ń fọwọ́ gbájà lórí ẹ̀rọ ayélujára èmi ni mo wẹ Àwùjalẹ̀ ó ti yọ nǹkan lára Àwùjalẹ̀ o. nígbà tó ń wẹ̀ àwọn òun náà wà ń bẹ̀ àwọn àwọn ni ẹ̀rí máa jẹ́ mi nìṣó tó wà pẹ̀lú ẹ̀ nígbà tó ń wẹ Àwùjalẹ̀. ṣé o pé àwọn Òṣùgbó bó tiẹ̀ ní jẹ́ káwọn Òṣùgbó sín ṣé ẹ pè wọ́n síbẹ̀ kan ṣẹlẹ́rìí yín bẹ́ẹ̀ fẹ́ pé àwọn Òṣùgbó ṣé ẹ pé àwọn òdì tọ́jọ́ mẹ́sẹ̀ ọba bẹ́ẹ̀ pé àwọn òdì ṣé ẹ pé àwọn aṣòkùtẹ̀ àfáà yìí ó jẹ èèwọ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. a ń fọwọ́ gbáyà lórí ẹ̀rọ ayélujára èmi ni mo wẹ Àwùjalẹ̀ nígbà tá a ṣe àwọn nǹkan tí mo sọ. náà gbogbo wa la ti gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni tí ó sọ nígbà tí àwọn ẹbí mi tí wọ́n á bẹ̀rẹ̀ sí pè mí wọ́n sunkún sí mi lọ́rùn àwọn olólùfẹ́ wọ́n ń pè mí káàkiri ayé wípé ẹ má sọ̀rọ̀ mọ́ o ẹ má ṣe fídíò mọ́ o ẹ má ṣe gbogbo ẹ̀ mọ́
àmánà tí a gbà òun ni nǹkan tí a sọ̀rọ̀ lé lórí. Ohun tí ọ̀gbẹ́ni yìí rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́, a ní láti jẹ́ kó ṣàlàyé ẹ̀. 72 hours péré ló ní. Àwọn lawyers wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní before you cross the lane talk to a lawyer. Ọ̀gbẹ́ni ti cross the lane, ó ti cross ẹ o, bóyá ó ti bá lawyer sọ̀rọ̀ kó tó ṣe é, ẹ jẹ́ ká jọ máa wò ó. 72 hours ló ní. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an. Ọlọ́run Ọba ní wala takhshawhum wakhshawni in kuntum mu'minin. Ọlọ́run Ọba ní ẹ má bẹ̀rù wọn, ẹ má páyà wọn. Èmi ni ọba tó pa olóògùn tó pògùn ẹ̀ mọ́. Èmi ni ọba tó ń pa ifá àtònífá ẹ̀. Èmi ni ọba tó ń pa ọba àtìtọ́ ọba. Èmi ni ọba amúni. Èmi ni ọba adeni. Èmi ni ọba atúni. Èmi ni ọba agọni. Èmi náà ni ọba agbọ́ni. Ọlọ́run ọba Allah nìkan ṣoṣo lọ́ba tó lágbára lórí gbogbo ohun gbogbo. Ó ní ẹ ò gbọdọ̀ bẹ̀rù wọn. Wakhshawni, Ọlọ́run ọba ní èmi ni kí ẹ máa bẹ̀rù. Èmi Ọlọ́run ọba ní kí ẹ máa bẹ̀rù. Èmi ni kí ẹ máa páyà ẹ̀ in kuntum mu'minin, tẹ́ ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo. Torí náà ẹ̀yin ọmọ ìyá mi, èyí tí mo fẹ́ sọ ni pé concerned Muslim brothers and sisters, ẹ dìde sí ọ̀rọ̀ yìí. Mùnáfìkì pọ̀ láàrin wa púpọ̀. Mùnáfìkì àárín wa ló ń jẹ́ kí wọ́n máa lẹ́nu lebelebe. Mùnáfìkì àárín wa òun ló jẹ́ kí wọ́n máa ṣe bí alágbára. Tá a bá dìde, ẹ̀yin concerned Muslim lawyers, serious lawyers, ọ̀rọ̀ ló ti délẹ̀ yìí. 72 hours péré òun ló ní láti ṣa gbogbo ẹ̀rí ẹ̀, láti ṣàájọ in tí wọ́n gé lára Àwùjalẹ̀, bá a ṣe sin Àwùjalẹ̀ tí ò pé. Àwọn tó kà yẹn, bóyá olórí ẹbí Àwùjalẹ̀ ni, bóyá àwọn ọmọ Àwùjalẹ̀ ló ń jẹ́ gbogbo orúkọ tí wọ́n kà yẹn, in tí wọ́n fi lẹ́tọ̀ọ́ nínú òkú Àwùjalẹ̀ kò wá sọ, àti issue threat tó ń issue yẹn. Torí náà ẹnikẹ́ni tó bá ṣèbí wípé òun ní agbára láti búlì èèyàn kan lórílẹ̀-èdè tá a wà yìí, ẹni tọ̀hún yóò bá rẹ̀ níbi tí ò fẹ́. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.